Idakeji do what should have done? To the left where nothing is right, or to the right where nothing is left? Egbami. You said he loves me, but Bubu are yet to change. Egbami. Jà ká parí ẹ̀ ó ya wèrè. Ọmọ kò tí máa ń fọ́n bù jù lèmi náà ṣe múra ẹ wá. Àbínú mi lẹ́mìí tó yàn mí kàn ṣeré ni o. Ṣé ẹni ló ní? Ẹni mo ní. Bòun mo sì lè mọ ní jíjà. Kí ni? Tó ń ṣojú ẹni tó ti fẹ́ dákú yìí tó bá lọ eléyìí ò lè dé. Mo máa dé bó mo lọ sí mo ní ṣe jẹ́ kó rí ẹ pé o. Ò lè dé mú mọ́ náà. Kíni Wálé ṣe? Ṣé ó yẹ kí o máa bọ̀ ní táìmù yìí àbí kò yẹ kó pè mí kó tó máa bọ̀ ní? Ó ní Wálé òṣìwò ló ń pè. Ó ti torí tiẹ̀ náà mo yẹ sáré dé pé kí tètè wá sóúnjẹ fún ẹ. Láíláyé ẹ má tó ẹ bá sọ bẹ́ẹ̀ bọ̀. Láíláyé ẹ á lè máa ṣojú àná òṣì. Oúnjẹ òun mò ń jẹ ṣé mo sọ fẹ́ pé mi pa mí ni? Àbóúnjẹ kọ́ mo ṣẹ̀jẹ̀ tán yìí ni. Òṣì máa wó ṣì kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ni fún ẹgbẹ́ mi fẹ́ jẹ. Mo fún mi jà. I will get away to get a room so you. Ṣé mi ò ti dọ́kọ̀ délé dání mọ́? I should be a reason for laughter, but now all I see is a hungry man that is not hungry. Cause all day jẹun tí mo gbé fún ẹ. Kí ni mo ṣe? All I want is love, but what should you give? Idakeji. Alright, I'll see you. Alright, thanks. Bye. Carol dear. Oúnjẹ náà. Okay, ready. Yeah. Kí lélẹ̀ ṣe? Tí mi. Oye wọn wá fẹ́ láì ti sọ lọ. Má bínú, ṣé kìí ṣe mí fún ẹ? But ó ṣe jẹ́ pé ìwọ
àti ilé ló máa ti ń jẹ́ kí inú bíyàn jáde. Báwo ni dé mi ṣe fẹ́ dá níta? Irú ìyàwó wo ló fẹ́ jẹ́? Tí ló kó adúrú ṣúgà òṣì yẹn sí. Oh, okay. Okay. Now I know your plan. Oh, fẹ́ kí n ṣe anything mọ́ta. Oh, ìtí rí nǹkan kan. Kí ló tún kí ló could get away. Bloody fool. Ìyàwó òṣì. Kí gbogbo ilé ìtòrí ọlọ́. Kí mo fẹ́ ṣe tó fẹ́ tẹ́ ọmọkùnrin lọ́rùn báyìí? Bí akíkúkú ṣe best food ẹ̀ kí n gbé lọ fún lọ́fíìsì gbà tí ò tiẹ̀ jẹ nǹkan kan. Orí ti sùn. Wow! Ló dé! Kí ló dé? Kí ló tó já wọlé báyìí náà? Ṣó síìkì ni? Àbí kí ló máa ń wọ́n ní gbogbo orí ẹ̀ náà? Mo kàn ní kí n gbé gbóúnjẹ wá ní since tó jẹun púpọ̀ kúrò lé láàárọ̀ yìí. Repeat shit tó sánsìn yẹn. Ṣé mo sọ fún ẹ pé bí n pa mí ni? Have I ever told you that I'm hungry? Do you have to barge into my office like that? Ṣé tí ma ní business partner mi báyìí, bó ṣe máa interrupt mi nìyẹn? Kọ́ máa ṣe bí ẹni tí ó lọ sí school. Wọ́n á dẹ̀ sọ pé èèyàn wà aggressive. Don't ever talk to me like that again. Tí o bá rí èèyàn ní reception, kò yẹ kí o já wọlé, ó yẹ kó dúró ni. Be my wife or not, kò bá já ọmọ mi gan ló wá mi wá, ọmọ dúró ni. Just get out of my office. Get out now! Ó ti sú mi báyìí. Ṣé ìjọba máa ń ká mi ní gbogbo ìgbà náà? Ó ti kú lé mi. Ẹ pẹ̀lẹ́ madam. So àwọn oògùn tí mo prescribe fún yín ẹ make sure pé ẹ ń lò bí ṣe sọ pé kẹ́ ẹ lò ó. Thank God pé àti ẹ detect kìíní yẹn on time even though kò pọ̀ lára tí yín náà but tẹ bá ń lo àwọn oògùn yín dáadáa you will get better in no time. Ẹ ṣé gan. Result ni mo mú wá fún wọn kó but bàtẹ́ ní wọ́n sùn lọ́wọ́ báyìí. Ṣé ẹni dúró mú anything ni? Màá láti máa lọ kiri yín lẹ́tà. Ọwọ́ fún ara ẹ̀ kan ti dé. Doctor. Ẹ ká sí Ṣé ọ̀rọ̀ pọ̀? Ṣé gbogbo ẹ̀ ń lọ? Adúpẹ́. Ẹ ṣé jàre doctor. Result yín ni mo ní kí n mú wá but àti mo bèrè yín earlier àǹtí lẹ́ ń sùn. Ṣé ìwọ ò lè wá jí mi ni? Ẹ ṣé jàre. Báwo ni iṣẹ́? Adúpẹ́ lọ́dọ̀. So báwo lára yín sí? Doctor. Ara mi wà ó. Ṣé kò ti wà okay? Wọ́n ti wà okay. Àfi ti ọ̀dọ̀ àwọn yẹn. Ó normal.
Ọlọ́run ló ní ká tètè detect ẹ̀ ẹ̀yìn náà bí ṣe sọ fún àǹtí earlier because nǹkan tá à ń sọ yìí kọ́ la bá máa sọ. A dẹ̀ need láti kún fàdúrà at this stage. We need to pray a lot and then kẹ́ máa lọ àwọn ọkùnrin because ọwọ́ Ọlọ́run ni gbogbo nǹkan wà ń sìn yẹn. Ṣé mo kọ́ àwọn doctors ń try ni but Ọlọ́run ló ní ìwòsàn lọ́wọ́. Nǹkan ọmọkùnrin kò lè gbérí for now. But it's not forever. Tẹ́ bá ń lo àwọn ọkùnrin ibi ṣe sọ and then aláti really kún fàdúrà everything máa wà okay in a matter of months. Ọkọ mi máa pa ẹ̀sùn tí ń tẹ̀lé gbọ́n. Bẹ́lẹ̀ bó bá ṣe ṣíṣí ayé ẹ máa sọ̀rọ̀. Ẹ máa sọ̀rọ̀. You don't know the value of what you are until it goes away. Wálé. But I hope that you stay. Ìgbà tó kó bá rẹ̀. I'm still so here. Kí ni nǹkan tó béèrè lọ́wọ́ mi tí mi ò fún ẹ? Ṣé ó ní nǹkan tó ní kí n ṣe tí mi ò ṣe ni? Ẹ̀gbọ́n náà, ṣé mi ò dá tó lọ́mọbìnrin ni? Ṣé mi ò dá tó ẹni tó fi ṣe ìyàwó ni? But I know you can find it. There's only you have the key. Alátiṣe mi ló máa mọ àtiṣe ara ẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn. Kí ló wá fẹ́ ṣe ń sìn? Mi mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́. Torí ẹ̀ ni mo ṣe wá sọ́dọ̀ ẹ̀. O mọ nǹkan tó fẹ́ ṣe báwo? Wo the best ni pé o máa fi bọ̀bọ́ yẹn sílẹ̀ ni. Kí n fi ọkọ tèmi sílẹ̀? You have to leave him. Mo mọ̀ pé òótọ́ ni nǹkan tó ń sọ, àmọ́ ọ̀rọ̀ ọmọ ti wọ kíní yìí náà. Ọ̀rọ̀ ọmọ bíi ti báwo? Ó wáyé tiẹ̀, ọmọ náà wáyé tiẹ̀ ni. O mọ nǹkan tá à ń sọ yìí ni. Jọ sọ fún mi. Tó bá jẹ́ wípé àrùn kò gbóògùn, òun ló fún ẹ. Bó ṣe fún ẹ ní nǹkan tó fún ẹ yẹn. Tí ọ̀tẹ̀ ẹ tó ń nọ̀sẹ̀ tó fi kú, kí ló fẹ́ ṣe náà? Ìgbà wo wà lọ́mọ òní di orphan? Wo má ever bá wọn dáṣà òṣìtọ́ máa ń dá pé ọjà tọmọ bá ti wọ̀ òkúta ti wọ̀ òkúta kọ́kàn wọ̀ àfi obìnrin tó bá fẹ́ kókúta wọjà ti ẹ̀ nìkan and I'm sure you won't do that. Tí ẹ̀ dúró náà jẹ́ ń bí ẹ́ ní nǹkan kan. Ṣùgbọ́n pé àwọn obìnrin tó bá ń sọ̀rọ̀ wọ́n náà wọ́n fẹ́ dúró tẹrù àwọn fẹ́ dúró tẹrù àwọn. Jọ sọ fún mi, ẹrù wo ló fẹ́ dúró tì lọ́dọ̀ ọkọ ẹ̀yìn? Ṣẹ́rù tó ti di òfìfo àbẹ́wò ń bẹ̀? Ẹrù tí ò sí kankan ń bẹ̀ mọ́. Ọlọ́gbẹ́ni ó jẹ́ tètè fi àgbá òfìfo yẹn sílẹ̀ kó bọ́ síta àwọn ẹrù gidi ẹrù tó thick ó wà ń tà ìyẹn tó ti waste rẹ̀. Abeg o, you better don't dull yourself. You have to leave that guy. Leave him. You said he loves me. But gbogbo ọ̀rọ̀ yẹn ti change about me. Ṣé mi ò ti dọ́kọ̀ délé dání? Yo, ebi ń pa mí o. O tí bá mi set table ni. Kò jẹ́jẹ́ mi ló ń bá sọ̀rọ̀. Mo ṣọ̀pọ̀ nǹka story ni. No, but you understand mo ti pẹ́ náà, ebi ń pa mí jọ. Ebi ń pa ẹ́. Kémi wá ṣe oúnjẹ fún ẹ ló ń try àti sọ fún mi yẹn. Ebi ò tí ì pa ẹ́. Tí ebi bá pa ẹ́, wàá lọ pé ọwọ́ ìyá ẹ̀ wá pé kó wá ṣe oúnjẹ fún ẹ. Aisha, sórí ẹ̀ dàrú ni. Are you crazy? Ṣé mi ló ń bá wí? Kí ló ń ṣe ẹ́? Kí ló dé? O fẹ́ nà mí? Nà mí náà. Nà mí. Kó bá dé pé báwọn ọkùnrin tó pé ṣe máa ń nà ìyàwó wọn nìyẹn. Ìwọ kí ni burúkú òkóbó yìí? Wo láti ìlú èmi àti ẹ ti di two worst enemies. Ká má pàdé mọ́. Tábàjọ wà nínú ilé tábàjọ ń jẹ́ ọkọ àti ìyàwó. Kò ní jẹ́ pé àjọ máa bá ara sọ̀rọ̀. Ṣó ti gbọ́ mi báyìí? Tó bá máa dáná,
dáná fún ara rẹ̀. Rubbish. Mo ti sẹ́ǹdì méjì ti pẹ́ ní àwọn nǹkan tẹ́yìn fi rí. Jẹ́ kí n lọ sọ. Ọ̀gá òun ni mo ti rí. Ọ̀gá. Mo ti ń sọ̀rọ̀ látẹ̀kàn. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló méèlì yẹn dáa? Kí ló tẹ̀ ìrònú? Bẹ́ẹ̀ ni ẹ̀rọ náà. Ọ̀gá ẹ má bínú, lóòótọ́ ni mo jọ ọmọ ìkéré sí yín, bọ́ ní ìbá gbà yín lámọ̀ràn sà bóyá kẹ́ ẹ sọ fún management kó grant yín ní leave so that ẹ lè take care ara yín. Ó sì máa bẹ́tà ju pé kẹ́ máa ronú lẹ́nu iṣẹ́ lọ. Ọ̀rẹ́ mi, ó ṣe gan. Kò sí problem so mail yẹn tí n bá ṣetán màá send ẹ padà sí. Mo ti rí látẹ̀kàn ìgbà tẹ́ ẹ̀ dá mi lóhùn ni mo ṣe kọ́ yín so mo ti rí ohun nìyẹn so tẹ́ bá ti ṣetán kẹ́ send ẹ̀ sí mi padà. Mo ti gbọ́. Wàá gẹ̀ tẹnu mẹ́lẹ̀. How long am I going to be doing this? Ó dá mi lójú pé ìwà oníwà ni Aisha ń lò. Aisha mi ò ṣe báyìí sí mi rí náà. Àbí kí n lọ gbà ní? Rárá o. Mo rántí pé ó sọ fún mi ọjọ́ tí n bá sún mọ́ òun tàbí sọ̀rọ̀ sí òun gbogbo àṣírí mi ló máa tú. Mo jẹ́ ìrora jókòó mi jẹ́jẹ́ jọ. Mo máa ṣàníyàn. Oníranú ọkùnrin aláìnítẹ́lọ́rùn òṣì ẹ̀gbọ́n náà ṣé mi ò dá tó ni? Àfìgbà tó sọ̀rọ̀ ẹ di òkúbọ̀ sọ́gàn ara ẹ ti wá balẹ̀ báyìí. Màá ṣú ẹ nínú ilé yìí kó yá máa wò mí bẹ́ẹ̀ náà ni o. Tó bá bí ẹ̀dá kó tẹ̀ wá ta sí mi tàbí kó fọwọ́ kàn mí tí ẹ ti bá ẹ nìyẹn. Òpònú.
Hello. 50,000. She has already paid. Cool. Hello. Hi. You paid for my stuff. What's the big deal? Thank you. Yeah, it's hi. a free world now, Abby. Yeah, it's okay. My name is Aisha. Nee. If you don't mind, can I have your number? Sure. So, need to dial. Okay. Thank you. You like it? Yeah. No, I cooked it because of you. Thank you. You're welcome. Well, I'm glad you like it. You wish what? So for me now. That's already. Me. What's that very kind of way? Kenny. Ṣé o rántí pé mo ti sọ everything about myself, my family, and most importantly pé ọkọ mi wà important fún ẹ. You told me. Kí ni nǹkan tó wá fẹ́ lọ́wọ́ mi? Ìwọ ni mo fẹ́. I want you. I want you by my side every time. Kí ni nǹkan tó wá rí lára mi? You're handsome. You're presentable. Thank you. I like everything about you. I want you by my side every time. I want you to make me feel like a woman. Please. Okay. Okay, but now you have to eat. Okay? Ṣé pé ilẹ̀ tí ń ṣúgbọ́n báyìí wáyé? Ẹni ọkọ àtọmọ ẹ máa ti máa dúró díẹ̀ nílé. Àbọ̀ òpùrọ̀ fún pé o láìkó oúnjẹ mi. I'm going to suffer. You can call me anytime. Okay? So eat now so you can make it home on time. Ṣó mọ̀ pé mo ṣe Aisha? No. Aisha ká mi
tí mò ń bá ọmọ ṣe lórí matrimonial bed wa. Ìwà tó wù yẹn kù díẹ̀ káàtó, kò jẹ́ kán kárò ẹ̀mọ́ ẹ lọ́wọ́ rárá. Ok, tí ìwà bá ti ẹ̀wọ̀n ẹ ṣe kí ló dé tó gbèrú obìnrin bẹ́ẹ̀ lọ sí hòtẹ́ẹ̀lì? Ìwà yìí kò túmọ̀ sí pé o ò ní respect bó ti hùn kó kéré mọ́ fún ìyàwó ẹ ni. Táyọ̀, ẹjọ́ mi kọ́ kó dẹ̀ máa wò mo ti bẹ́ẹ̀. Tí mo á lè sọ fún Táyọ̀ báyìí pé àìlèṣe bí ọmọkùnrin mi ló fà á. Èso inú ẹ̀kún àmúmọ́ra ni o. Sóbìnrin tí ò ní ṣe bẹ́ẹ̀. Ó dá mi lójú pé Aisha máa dárí jẹ. Ó ṣọ́. Àbẹ̀ náà ni. Àmọ́ kọ́ máa tún kárò ẹ̀mọ́ lọ́wọ́ wọn. Láyé. But now all I see is a hungry man that is not hungry. 'Cause all day ni jẹun tí mo gbé fún ẹ. Hello. Beautiful. Anytime Tiba around it, I feel very, very comfortable. Thank you, Aisha. So you're a married woman. We only ọkọ èmi àti ò lè jọ láṣepọ̀. Kí ni ìtumọ̀ yẹn? Kí ló bá nínú pé mo fẹ́ kájọ jẹ́ ọ̀rẹ́? Yeah, already me àti ẹ̀. Look, all I'm saying is, you're still in your husband's house. It's not proper now. And moreover, ọkọ yìí nífẹ̀ẹ́. Tí ẹ̀rù tọmọ tó wà láàrin. Ọmọ yìí náà ló fà tí mo ṣe rò mí níbẹ̀. Okay, jẹ́ n bí ẹ̀ kankan. Láti bá ti gbogbo wàhálà yìí ti ṣẹlẹ̀, ṣo ti bọ́kùnrin mi láṣepọ̀? Good. Look, Aisha, I'm always going to be here for you. Anytime you want to need me, call me, I'll be here. But it's just not proper. It become back over kunyale, be anything. What's here? Huh? It's okay, sugar. Everything is gonna be okay. Huh? But I hope that you see me like I'm still so here with you. 'Cause my heart is broken away slowly 'cause of the pain you give, but you won't see. Mom, please can I watch Tom and Jerry? Oh, you and Tom and Jerry. I am sorry you cannot watch Tom and Jerry now because I'm waiting to watch a program. Mom, please, no. My TV is not good. Fair on me. If you need to watch Tom and Jerry, go and help yourself out. But I know you can find it. There's only you have a kiss.
Fermi, you can now come watch your program. Fermi. Fermi here. Bí ṣe ṣàlàyé fọ́kọ yín tẹ́lẹ̀ nígbà tí Fẹ́rànmi ṣubú yẹn ó ní internal bleeding and as a result of that I lose it. You gave me the opposite. Ọlọ́run máa pèsè ọmọ mi. Madam. It hurts me so bad. Love is what I want. Care is what I need. Course is what I give to you. But you turn it away. You push me to the wall, and you know it, but it's all fun to you. Baba, she go from me, Jay. What can you prove? Oh, go. Oh, the man wrong to you. Leaving me is not the solution now. Oh, they John to your law. Ìfẹ́ my foot. Ìfẹ́ òṣìwọ́ ló ní sí mi. Ṣé mo ti kú? Kí ló tún fẹ́? Má wà mí wá mọ́ lẹ́yìn ènìyàn. Irọ́ ò jẹ́ kí n sọ kankan fún ẹ. Tó bá fi mí lẹ̀ báyìí, tó bá lọ, ìyà máa jẹ mí gan. Tó fẹ́ kí ìyà jẹ mí ni. Ó jẹ́ kí n sọ fún ẹ. Fẹ́ràn mi ti kú. Ó dẹ̀ ti tán láàrin ìmọ̀ àti ẹni yẹn. But I hope that you see me why I'm still so weak. Cause my head is bleeding where it's flowing. Cause of the pain you give, what you won't see. Walk away, you wouldn't just see. But now you turn around and say you wanna stay. But then my heart is far away. But I know you can find it. There's only you advocate. Wá, ta ló lérò? Ńbo ló ń lọ, kí ló ṣẹlẹ̀? Mo ti kó kúrò bẹ́ẹ̀, mo sì ń lé ọkọ mọ́. Èmi àti wọ́n lè fẹ́ra wọn. Wow! Nice one! Ṣebí mo sọ fún ẹ, mo ní kó fi bọ̀bọ́ yẹn sílẹ̀. Ṣorí ilé ọkọ, bígbà téèyàn bá wà ní bondage ni, bígbà téèyàn bá há ara ẹ̀ sínú ẹ̀wọ̀n ni. I told you, now you are free. Freedom is good. Ọ̀rẹ́ mi, welcome. Hey, but wow, kí ló rò ká ṣe lọ́wọ́ ẹ̀? O ò tí ì yọ dànù.
Ilé gangan ni sign of bondage. Abeg comot am. Ṣé kí wá bọ̀ ni? Comot the yeye thing na bondage jare. Tó bá ti ní kí yọ́ màá yọ. Wo nbole ẹrù ẹ tó kù wá. Ṣó ṣì wà ń lé ni àbó wà nínú mọ́tò. If to say e dey for house, me I go go help you pack am. I volunteer. Where e dey? Ó wà nínú boot. Abeg comot the yeye ring. Me I go pack your leg. Ṣó ti gbọ́? Wálé. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó ń ké? Mi ké kò sí kankan. Wọ́n jókòó. Wọ́n lọ wọlé. Ṣé orí nǹkan tó dá sí rẹ̀ lára? Ìwọ tí mo mọ̀ pé normally ó lè mú jùgò méjì lọ, ó wá dẹni tó mọ tí àmupara. Why? Okay, kí ni nǹkan tó ṣẹlẹ̀? Táyọ̀, tí n bá ní nǹkan ò ṣẹlẹ̀, irọ́ ni mo pa. Good, so let it out. Aisha ti kó lọ. Aisha kó kúrò lé. Dúró, ojú ọ̀rọ̀ ọjọ́ sí yẹn náà lọ ni. Ó lè. Mo lè bẹ́ẹ̀ kó gbọ́. Ọ̀rọ̀ yẹn dùn gan nìyẹn. Ó ṣe lóòótọ́ nìyẹn. Okay, má worry. Máa wá bí mo ṣe máa bá a sọ̀rọ̀. Ó dẹ̀ dá mi lójú pé ó máa gbọ́rọ̀ sí mi lẹ́nu. So please, stop this. Túraká and yé kí mọ ọkùnrin yẹn náà. Yeah. Please. Oh my God, oh, you pa me like serious. You don't mean it. Wo fi mi lè jàre wo fi bẹ̀rẹ̀ ti tiẹ̀ ní gbogbo tí ojú ẹ̀rín lọ. Okay. Ní sùúrù títí jẹ́ ń bèrè nǹkan lọ́wọ́ ẹ̀. Okay. Ṣé o fi paṣọ ìkéré jù àti jáde báyìí? Oh yes, baby, you're so hot. You're beautiful. I love it. But mo feel pé ó kéré now. Aisha, ṣorí tí mi bá wà tó tún skimpy ju eléyìí lọ. Èmi máa sọ pé kò wọ̀, you gonna rock it. Ó ti wà pé married woman ni mí ni. Wá, má sọ fún mi pé o ṣì ń wọ ring yẹn. Mo ti bọ́. Oh, better. Then don't call yourself a married woman. You're as free as a bird. So now tell me, nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá kà nínú ilé yẹn, ta ló máa kọ́kọ́ lọ kí? Báwo ló ṣe ń sọ̀rọ̀ by chief of course. Wow! I know it. Owó lobìnrin mọ̀. Ṣé ń torí Ọlọ́run? Ọ̀rẹ́ mi, Ládì fẹjọ́ ẹ̀sùn mi. Kí ló ní mo ṣe fún un? Nǹkan tó ṣe ò dáa o. At least téèyàn bá fi owó ra òye ó yẹ kó yìnyẹn lè kọ ẹnìyẹn lójú. Òun torment bọ̀. Ṣé ń torí Ọlọ́run oyè kọ́ èmi o. Kábàárẹ̀ tó yẹ nǹkan kó bọ́ síwájú. Chief mi ò complain, mo dẹ̀ mọ bí mo ṣe mú nǹkan mi. I trust you. Hey! Òótọ́ ni. Wọ́n ní ẹni téèyàn bá groom nígbà míì, ó máa ń hot ju ẹni tó groom ẹ lọ. So my Aisha is now hotter than fire. John torí Ọlọ́run. Bóyá mo hot àbí mo cold, wàhálà ti tèmi nìyẹn. Mi ò ráyè ẹjọ́. Oh yeah, that's my friend, la hot, la posh, la everything. Hey, okay now, look what I'm Oh God.
mi deserve ilé. Ẹ wo nǹkan tó fún mi. Kí ni mo ṣe? Ṣẹ́rí, ọ̀gá tí bá ní mímọ̀ kan tó wà nínú pépà yẹn, ìjọba ìbátan ní pa. Èmi náà ti advise you so many times pé you shouldn't let your home affect your job. Òun náà ló délé ẹ̀tọ́ ń sìn ọ̀gá, kí la fẹ́ ṣe sílẹ̀? Ilé mi kò ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tó wà ní pépà. Bóyá o get, mo ti serve ilé iṣẹ́. Kí ni mo fẹ́ ṣe? Ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀? Everybody náà ló mọ̀ ọ̀gá, but at the same time bóyá torí pé ẹ̀ sí lára ní board meeting lánàá ọ̀rọ̀ yẹn lọ sàn throughout. Ojúgbà mi ti tó pé mo jẹ́ junior colleague sí but ọ̀gá mo ní láti deliver iṣẹ́ tó rán mi. Ẹ jọ̀ọ́ torí tó lọ́wọ́. Ṣé mo lè gẹ́tò mi? Mo ṣe ń ṣiṣẹ́ lọ́fíìsì. For now, mo ní ìdòmí. Wálé, ṣeré ọ̀pọ̀ ọ̀rọ̀ kágùn nítorí afẹ́fẹ́ ló máa padà bá lọ. Kò sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ tó fẹ́ dá ṣe padà. Àmọ̀ràn mi fún ẹ̀kan ni pé kó má ronú nítorí ìrònú púpọ̀ náà ara ló ń padà wá fọ̀bọ̀ sí. So please, be strong. Kí ló sọ ń sìn? Kí n má ronú. Wọ́n fún mi ní suspension ní ibi iṣẹ́, ọ̀rọ̀ mi ò tó ronú. Ṣé o mọ̀ pé ẹni tó bá fún suspension torí pé wọ́n fẹ́ lé ẹni náà bó pẹ́ bóyá ni? Ìyẹn lọ́tọ̀. Ìyàwó mi Aisha adùn ayé mi, ìyẹn náà fi mí sílẹ̀, ó lọ. Ó wá ní kí n má ronú. Next time wá ní kí n má kú. Torí ikú ló kù báyìí. Kí ló ń sọ̀rọ̀ báyìí náà? Ọkùnrin ní ẹ̀nà ò need láti máa ṣe gbogbo nǹkan tó ń ṣe. Nǹkan kan tó dá mi lójú ni pé gbogbo ọ̀rọ̀ yìí ló máa tó lójútùú. So please, ò need ẹ̀ mẹ́. Yeah, sure. Ó ti rẹ̀ mí. Kò ṣe ní máa rẹ̀. Why you don't go tire? You go tire now. You go tire. Rebecca, báwo ni? Ẹ káàsán. Ẹ má bínú kí mi lọ kí yóò ti pẹ́ tí mo ti rí wọn. Kò sí problem. Very funny girl. Wo má jẹ́ kí n disturb mi, jẹ́ kí mi dúró díẹ̀ nínú mọ́tò. Mọ́tò wà ń ṣiṣẹ́. Bye-bye. Rebecca, níbo ló dà, ibo ló ti ń bọ̀? Mo ń bọ̀ látọ̀dọ̀ àǹtí mi ní lọ́lé. Mo ń bọ̀ látọ̀dọ̀ àǹtí ẹ̀ ò lọlé. Bẹ́ẹ̀ni. Wo? Ó mọ nǹkan. Èmi náà ní láti tètè lọ join ọ̀rẹ́ mi. Mi ò lè fílẹ̀ nínú mọ́tò bẹ́ẹ̀. So jẹ́ sáré fún ẹ ní nǹkan kan. Okay, ma. Kò máa lọ ní tiẹ̀. Tètè máa lọ o. Ẹ ṣe gan mọ́ lọ́ọ́ máa pèsè fún yín. Don't worry. But you're not looking bad. Ó ṣe ọlá Ọlọ́run ni. Ẹ ṣe ẹ tán jẹ́ kí n bá yín pass mọ́tò. Ẹ kọjá. Auntie Aisha. Auntie Aisha, ẹ ti wá bá wa rajà ní ṣọ́ọ̀bù àmọ́ ṣé mi ni mo ṣẹ̀yìn ni àbí mọ́ mi? Rebecca, kò sí èyí tó ṣẹ̀ mí nínú wa àti mọ́ mi.
Ó ṣàmọ̀ pé ó sì mo máa ra gbogbo nǹkan tí mo máa ń kó sílé. Tí n bá ti ní kankan mọ́ nílé ni mo máa ń wá sí shop yẹn wá rajà. And besides, níbo ló ń lọ so múra báyìí? Mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ni. Jumpsuit ló ń pè. Ẹ like ẹ̀? Jumpsuit ló ń pè. Mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ ló wọ aṣọ báyìí. Ló wọ aṣọ tó rí owó ní gbogbo títì yìí. Ṣe favour kan fún mi. John tó rí Ọlọ́run padà lọ sílé kó lọ change aṣọ tó wọ̀. Irú nǹkan tẹ́ sọ fún mi máa gbọ́. Máa lọ change ẹ̀. Wọ́n mọ̀ sí. A fi sùúrù. Kò má sí nǹkan tí ò kì í ṣẹlẹ̀ láyé yìí. Kò tún séèyàn tí ò lè yí padà. Àǹtí Àìṣà tó yẹ pé àwọn ló máa ń preach fún mi pé wọ́n wọ aṣọ tó ṣọ́ọ̀tì o, wọ́n wọ bomb shirt o, àwọn ọmọ wa rí tó wọ aṣọ. So bó ṣe jẹ́ nìyẹn títí. Àìṣà ṣé mo lè bèrè kankan lọ́wọ́ ẹ̀? Of course yes. Kí ló dé tí o fẹ́ fẹ́ chief? Jọ, kí ni gbọ́ tó bẹ̀rẹ̀ ẹ̀ ń sìn náà? Ṣé o fẹ́ padà lọ bá ọkọ ẹ̀ àárọ̀ ni? Ọ̀ kí ló ń hó òde? John tó rọ lọ́hùn, èmi ò rẹ́dí àti fẹ́ chief o. Ìyàwó ni chief fẹ́fẹ́ mi ò dẹ̀ lè fẹ́. Ṣé o sì fẹ́ fẹ́ Wálé ni? Ṣé ọ̀rọ̀ Wálé ló sọ bẹ́ẹ̀ yẹn? Fine, èmi àti Wálé àfẹ́ra wa mọ́, but mo sorry gan. Ìfẹ́ Wálé ṣì wà lọ́kàn mi. Aisha, ṣé kò wọ́n ṣì nífẹ̀ẹ́ Wálé? Oh, I see. Torí ẹ̀ ló fi jẹ́ kí gbogbo àwọn ọkùnrin tó ń pàdé kó bẹ́ẹ̀ ní nǹkan pọ̀. John torí Ọlọ́run, nǹkan tó bá wù mí, òun ni mo lè fi life mi ṣe. Kò sí nǹkan tó kọ́ anybody pẹ̀lú life mi. Not even you. Even me? Idakeji ìfẹ́. To the Hello? left where nothing is right. Yeah? Or to the right where nothing is left. Whoa. I'm already texted. Oh, okay. Okay. Maybe on my way to work tomorrow, or when I get to work, I'll call you, sir. Alright, thank you. Yeah, bye. My baby. Maybe I'm gonna join you already. Whoa. Okay, you come closer. But kí ló dé tó máa ń kẹ́ mi tó máa ń gẹ̀ mí bẹ́ẹ̀? Má worry. Jẹ́ kí n kẹ́ ẹ, kí n gẹ̀ ẹ́. Olówó orí mi, ọkọ tí mi nìkan, adé orí mi. Are you serious? Oh, mi pa mi sáàjà ìlú ń dárí jẹ náà. Ó yá wá lọ jẹun. Give me a breeze. More than now you're killing me slowly. It hurts me so bad. Love is what I want. Care is what I need.
'cause it's what I give to you. But you turn it away. You push me to the wall, and you know it, but it's all fun to you. Ọkọ mi máa pa ẹ̀sùn ṣe ń tẹ̀lé gbọ́n. Bẹ́lẹ̀ bó bá ṣe ṣíṣí ayé ẹ̀ máa sọ̀rọ̀. Ẹ máa sọ̀rọ̀. You don't know the value of what you are until it goes away. But I hope that you feel right here still so here. Wow! 'Cause my head is working away slowly 'cause of the pain you give, but you won't see. Oh, call me, you wouldn't just see. But now you're turn around and say you wanna stay. But then my heart is far away. But I know you can find it. 'Cause only you have the keys. Mo fi rádaràdà mi, mo fi kó báyàwó mi. Mo ti sọ ẹni bí ọkàn mi nù. Lórí ìranú tí mo ń ṣe káàkiri. Mo ti fi àná mi, mo ti fi bà ẹni àti ọ̀la mi jẹ́. Wọ àwọn obìnrin tí mo kó kiri náà dábàá, àwọn dá, wọ́n ti lọ. Wọ́n ti lọ. Ọlọ́, ṣé mi ní bàbá ẹ̀kú báyìí? Jẹ́ rójú rere, dáríjì mi. Congratulations, Mr. Wale. Yes, sir. Result test ṣe ó ti jáde. Ó dẹ̀ show pé everything ti wà okay pẹ̀lú yẹn ara yín ti yá. Mo sọ bẹ́ẹ̀ náà torí ìgbà tí mo jí láàárọ̀ mo rí pé ó dúró and then ti cap mi yẹn ó ti dry off. Bó ṣe yẹ kó rí nìyẹn, so a dúpẹ́ lọ́dọ̀ náà but bá ṣe ń dúpẹ́ lọ́dọ̀ náà Mr. Wale advice mi ni pé tẹ́ bá máa ṣe anything ọ̀rọ̀ mi yẹn protection lójú o. Kọ́ńdọ́ọ̀mù tí ẹ máa wà lọ́wọ́ mi ni àti pé mo kàn máa rà á láti fi dẹ́rù bà ìyàwó mi gan tẹ́lẹ̀ nítorí mi ò ní ṣèṣekúṣe. Nígbò lẹ́yìn ilé ìtọ́lọ́ yọ mí alihamdulilayi. Adúpẹ́ lọ́dọ̀ so adúpẹ́ so ẹ kò continue pẹ̀lú bóyá ṣàbùt everything ti wà okay.
Wow! I love that. It's right. Wow! Dabe. Oh no. Yeah. Yeah, who is it? Oh, babe, I'll call you back. All right. Ẹ káàsán. Ṣé wà? Yeah, ẹ jókòó. Ṣé gbogbo ẹ lọ? Mo wà okay. Títí, nǹkan kan ṣẹlẹ̀ ni and jẹ́ kí n sọ tòótọ́. Mo ṣe ìyàwó mi. So mo dẹ̀ ti wá kiri, mo ti dààmú, mo ti wá sọ́tún, mo ti wá sósì. Mo rántí pé mo drop ẹ̀ rí several times níbí. Mo pé ọ̀rẹ́ kan ṣoṣo tó máa ń sọ náà ni ìwọ Títí. Mo wá rò pé bóyá wá bá ìṣeré ń bí. Mo fi ní kí n wá wò ń bí báyìí. But Aisha amuse me o. Ṣé pé ẹ̀yin àti Aisha jà ó dẹ̀ kúrò nílé and she didn't tell me. Kò dẹ̀ wá sọ́dọ̀ mi. Kò sọ fún ẹ ní. Kò sọ anything fún mi. In fact kò tiẹ̀ jẹ́ kí n mọ̀ pé bóyá ẹ tiẹ̀ fa anything. Èmi ò bá sọ pé bóyá kẹ́ pe nọ́mbà ẹ̀ ẹ ti pe nọ́mbà ẹ̀. Mo ti pe gbogbo ẹ̀ kò lọ. Ìgbà tó dẹ̀ èyí tó lọ kò gbé fóònù mi. Ẹ ti ṣe gidi gan ni because tó fi ń di pé Aisha kúrò lé ní láti jẹ́ pé ẹ ti ṣe nǹkan kan tí ò dá ẹ ti sún ọmọ yẹn kò gírí. Ẹ wo but ẹ wá náà kí lẹ́yìn bá ṣe tó yẹn. Ẹ sọ nǹkan tẹ́ ṣe kí lẹ ṣe fún ẹ sọ fún mi. Ẹ lè sọ àbí ẹ̀yin ọkùnrin bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn tẹ́ bá ti fẹ́ gbàrún bẹ́ẹ̀ máa ṣojú àánú nǹkan tẹ́ ṣe fẹ́mọ yẹn ò dáa ẹ wá sí ibẹ̀ ń ṣojú àánú òṣì ẹ ṣe ìyàwó mi ti kó kúrò lé kò ní kúrò lé á dúró kẹ bá yí òun jẹ kẹ kó bóun ẹ̀yin kíní burúkú ẹ̀yin ọkùnrin ọ̀daràn ẹ kó ṣùgbọ́n tàjọ́ ẹ wọ́n máa lè ní ṣé mi lè ṣẹ̀ ní kíni tèmi mú ni ẹ wọ́n máa lọ. Wọ́n máa ti rò bóyá àwọn fáìn díẹ̀ bá kó máa maltreat obìnrin kó máa ṣe rádaràda kí ẹ bọ́ta jàre ẹ bọ́ta. Mọ́ bí tẹ́ gbà wọlé ẹ kó ṣìjọba mi tilẹ̀kùn mi jọ. Wọ́n á ṣe bí èèyàn gidi mo ṣe ìyàwó mi gan mo ṣe ẹ bá mi tilẹ̀kùn jọ. Radas. Ẹ ló bèè òun ló wọlé wá síbi kí n gbóhùn wá mọ́ ìyẹn mọ̀ bí tó wà o. Oh, trust me, èmi. Yes, Tani. Kí ló tún dé? Oh my gosh, I wish somebody is here to come and laugh with me. So, ó lè dọ̀bálẹ̀ báyìí kó máa bẹ̀bẹ̀ kó máa wá Aisha. Mo mọ̀ pé ìyàwó mi wà níbí. So Aisha ti ní nínú ìsinmi ìfẹ́ ń sìn. Anyways, kò sí problem. Ẹ dìde. A ní kẹ́ dìde kẹ́ tó bá ṣe bí Ọlá Samaria ẹ dìde. Ẹ dìde sẹ́. Ẹ dìde má worry. Ẹ dìde. Anyways, ojú ló ń rojú ṣàánú. Mo ro t'Ọlọ́run mọ́ ẹ lára. Ẹjọ́ kí ló tẹ̀ ń kúnlẹ̀ pẹ́pẹ́ bí obìnrin? Ìkúnlẹ̀ ò kì í ṣe wà. Ọ̀dọ̀ mi lọ̀rẹ́ mi wà. Àwọn kò sí ilé ńsìn. Ó wà ní. Kí ló wá ṣẹlẹ̀ ńsìn? Kò sí ilé. Okay. Mo rò pé bóyá ó wà ní yàrá kan bóyá mo lè rí ni. At least I've tried enough to tell you the truth. Gbọ́dọ̀ mi ló wà. Okay. So. Mo lè dúró sísàlẹ̀ ọmọ fún. Ẹ lè dúró dè bóyá kẹ́ dúró dè lọ́dọ̀ security or something tó bá dé abayín bẹ̀. But ẹ lè dúró sí sitting room tèmi. Okay, máa dúró sọ́dọ̀ guest. Anyhow, ẹ jọ̀ọ́ bóyá the door. Ẹ pàṣẹ fún jà lọ. Kí ló ṣe yín báyìí? Ṣé mo kí ni? Kí ló ṣe? Beg. See as they do like better person.
Idakeji ìfẹ́. Do I should have done? To the left where nothing is right, or to the right where nothing is left. Egba mi. You said he loves me, but bubu are yet to change. Egba mi. Ṣé mi ò ti dọ́kọ̀ délé dání mọ́? Aisha. Aisha. Cause ó tiẹ̀ ní jẹun tí mo gbé fún ẹ. Kí ni mo ṣe? All I want is love, but what do you give? Idakeji ìfẹ́. Let me put the right drink to the Aisha, oṣù wa ń gbé. Má bínú sí mi nítorí Ọlọ́run. Aisha, má bínú. Mi mọ̀ pé gbogbo ẹ̀ máa já sí báyẹn ní ìṣù lọ́wọ́ mi. Ìyá máa jẹ́ mi. Ìwọ ìwà tó fi mí sílẹ̀ yẹ jẹ́ mi gan. Máa rìn mo ti dáríjì ẹ́. Àmọ́ kí ni nǹkan tó béèrè lọ́wọ́ mi tí mi ò fún ẹ? Kí ni nǹkan tó ní kí n ṣe fún ẹ tí mi ò ṣe fún ẹ? Má tún sọ̀rọ̀ mọ́, mo máa bí ẹ. Títí gbogbo ẹ̀sẹ̀ lọ́wọ́ lọ́wọ́. Mo pé tó bá ti rò lọ, inú máa bí ẹ sí. Ìdẹ̀fẹ́ kí ló bí ẹ sí ni torí Ọlọ́run. Nǹkan iye ọkàn tó kàn kò bá ẹni pé ìdìgbà ká mú ọmọ pé èmi kọ́ lọ́kọ ẹ̀ báyìí. Bọ̀ ká ní pé lọ́ọ́ lè ṣe kó wà ní ayé mi padà, inú mi máa dùn. Látìgbà tí mo ti fi ẹ́ sílẹ̀, kò sọ́kùnrin kankan tó rí òwò mi rí. Gbogbo ohun tí mò ń tẹ̀lé mo kàn fi wọ́n ṣeré ni. Wálé, ìfẹ́ ṣì wà lọ́kàn mi. Kò sì nífẹ̀ẹ́ mi. Owó ara mi ti yá. Dókítà sọ bẹ́ẹ̀ fún mi, má bínú. Ìyàwó mi má bínú. Good morning. Yeah. Welcome back. Well, mo ní pé kí n gbé fáìlì yìí wá fún ẹni kò lè ṣiṣẹ́ lé lórí. Okay. Jọ̀ọ́ má bínú. Aṣọ tó wọ̀ yìí ṣé bó ṣe wọ̀ wá sọ́fíìsì rẹ̀ ni àbí o wọ jákẹ́ẹ̀tì lórí? Wálé, mi ṣẹ̀ṣẹ̀ máa wọ irú aṣọ báyìí ni or you love the colour. It's blue. Are you sick? Mo ń bá ẹ sọ̀rọ̀ pé mi ni Wálé. Ìjọ́ òní gbogbo rẹ́bí ṣe bẹ̀rẹ̀. Ok, jẹ́ kí n sọ fún ẹ. Ìjọ́ tí o bá tún pè mí ní Wálé tó o fi Mr. sí, ìjọ́ yẹn ni iṣẹ́ ẹ tán nínú ọ́fíìsì. Ṣé ẹni tó bá tún wá ń bọ̀ ní ọ́fíìsì mi tí o bá wọ proper aṣọ tó bá wọ inú ọ́fíìsì wa, you are finished, you are gone. Now get out of my office. Are you? Get out! Ọmọ rabi aṣẹ́wó. Àbí kí lè tó bá yá wọn tún máa sọ pé ọkùnrin
horrible bosses ọ̀gá ló ń tọmọṣẹ́. Okay. My darling. Hello. How you doing? Báwo ni fọlọ? Bẹ́ẹ̀dá, èmi ti forí sí gbogbo nǹkan tó ń sọ. Kí ni ṣáà ti wálé ló ń ṣe mọ́? In fact, I'm going to miss you. I miss you so much. Only. Anyway, guess what? Doctor she confirmed for me that I am 2 months pregnant. Yeah, the doctor just confirmed it that I am 2 months pregnant. Okay, your family said this situation pariwo abi hobby ewo lo fe. Torí tó bá ti need nǹkan ló máa sọ ke ni. I don't want anything. I am pregnant. Yeah. Okay. What's your room? What? I love you. I swear to God. Thank you. You're welcome. Yes, I'm good. That's how you know to work out with my Oh, not so soon. I feel you to develop. Oh, okay, 9 months. Idakeji ife do I should have done to the left where nothing is right, or to the right where nothing is left? Egbami.